Ẹ káàsán, mo kílé, mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Bí ohùn mi bá ṣe rí ẹ gbà mí bẹ́ẹ̀ bí mo ṣe rí ni. Ohun tó ṣẹlẹ̀ la mú wá. Ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì láyé àtijọ́. Ẹ mójútó ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ogun ti wọ̀lú o. Àwọn Fúlàní ti wà lọ́yọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣé mo bá sọ̀rọ̀ yìí níjọ́ kìíní àná? Àwa ò kí ń ṣe asọ̀rọ̀sọ bótò. A kì í ṣe asọ̀rọ̀sọ bótò. Ohun tá a sọ ti ń ṣe o. Àti ní àwọn Fúlàní wọ́n ti wọ Ìlọrin nígbà náà lọ́hùn. Àdẹ̀gbé ẹ̀rí máa jẹ́ mi, a gbé fídíò síta. Àwọn Fúlàní ti kógun wọ ìlú Ìlọrin, wọ́n ti wọ Kwara State. Now wọ́n ti ṣọṣẹ́ ní Kwara State, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú dahoro. Lẹ́yìn Kwara State ìbò ló kan Ọ̀yọ́, wọ́n súnmọ́ra wọn. Ẹ̀yin tèkìtì ẹ má sùn ẹ má wò ó. Àwọn gómìnà sí South West wọn náà fẹ́ ti gbogbo bọ́dà wọn. Ibo làwọn Fúlàní gbà wọlé? Àbọ̀ ti wọlé? Àwọn agbésùnmọ̀mí ti wọlé kẹ́ tó máa ṣe mítìnì. Kò yé mi o. Ẹ wá gbọ́ nǹkan tí ọ̀gá àgbà ọlọ́pàá Ọ̀yọ́ State tó sọ. Ẹ̀yin ènìyàn mi, ẹ wá gbọ́ ohun tí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá Ọ̀yọ́ State tó sọ. Àwọn agbésùnmọ̀mí ti wà ní Ọ̀yọ́ Aláàfin lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ní ọwọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí, ojú ò gbọdọ̀ tì wá o. Èmi jù ọ́, èmi ò jù ọ́. Òun kọ́ ló wà ńlẹ̀ o. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ̀ ń pariwo ẹ bọ́ síta. Ààrẹ Amoruf padà lọ sílé oko lọ káṣọ ogun wọ̀. Ogun ti wọ̀lú ẹ o. Ààrẹ Amoruf, ogun ti wọ̀lú ẹ o. Ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n sọ. Ará Ọ̀yọ́ pátá la kí o, lọ́kùnrin lóbìnrin, ọmọdé àtàgbàlagbà, a kí gbogbo yín. A fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba wa Abímbọ́lá Akeem Elewuetu I, His Royal Majesty Abímbọ́lá Akeem Elewuetu I. Wọ́n ṣe gudugudu méje pẹ̀lú àwa agbófinró gbogbo wa pátá àti Àmọ̀tẹ́kùn àti civil defence, Nigerian police, Àmọ̀tẹ́kùn, civil defence, hunter, gbogbo wa pátá la gbọ́ pé àwọn Fúlàní tí wọ́n ti òkè ọya wá, pàápàá jùlọ àwọn tí wọ́n lé ní òkè ọdẹ, wọ́n ti ń wọnú Ọ̀yọ́ o. Ìdí rèé tí kábíyèsí sí wa nídìí pé ká gbìyànjú ká wọnú igbó Akódúdú yẹn lọ. Àánú mi dẹ̀ dùn with our synergy with the Nigerian civil defence, the Nigerian police, Nigerian civil defence, the Àmọ̀tẹ́kùn, the Agbekoyas and the hunters. A lọ síbẹ̀, inú wa dùn pé àwọn journalists, àwọn human rights àti àwọn journalists from Dynasty wà pẹ̀lú wa láti cover gbogbo nǹkan tí à ń ṣe. Inú wa dùn púpọ̀. Gbogbo bí a ṣe rìn, àjọ ìrìn náà papọ̀ yìí. Ìbátá débì kan ní Akódúdú, a bá àwọn ọ̀daràn darandaran tí wọ́n ń pè ní darandaran, a bá wọn bẹ̀ o, wọ́n fẹ́ rọ̀bù àwọn èèyàn pẹ̀lú ọ̀kadà mẹ́ta, ṣùgbọ́n a rìn sásìkò yẹn. We were able to dislodge them. We were unable to arrest anybody because they left their cows and run away, so that we just dislodge them. After that, a tún rìn gbogbo inú igbó Akódúdú yẹn lọ lọ́tùn lósì. A délé ẹnìkan tí wọ́n ń pè ní Ọ̀kànlá. Wọ́n ló ṣẹ̀ṣẹ̀ wá láti òkè ọdẹ ní, ṣùgbọ́n a bá nílé o, kò sí níbẹ̀. So a máa rán àwọn tá a bá níbẹ̀, a rán wọn sí. We send them, we deliver to them, and they see the kind of formation we have, because all security apparatus within Ọ̀yọ́ àjọṣe papọ̀ ni. So lẹ́yìn rẹ̀ a lọ sí ibi tí wọ́n ń pè ní Mọ́gàjí inú Kashu, igbó Kashu. We were there. We were able to move front. We saw where their settlement is, but síbẹ̀síbẹ̀ a gbàgbọ́ pé iṣẹ́ ìran sì ń tẹ̀síwájú. A ní dúró torí kókó orúkọ operation wa ní Operation Slow Force. We have to let them know pé a sùn lọ o, we are still at alert. A ti àwọn kan dúró, a tún máa tún gbìyànjú torí pé ìdí tá à ń ṣe léyìí ni pé a fẹ́ kí àwọn Fúlàní darandaran kí wọ́n wọlé sí wa lára. Wọ́n ti dislodge wọn ní òkè ọdẹ ní Kwara State. A wá rí i pé wọ́n ti ń wọlé sí Ọ̀yọ́.
kó má bàa di pé bóyá àgbàlejò ọ̀ràn ọlọ́run mọ̀jà àgbàlejò ọ̀ràn that is why we quickly move out láti make sure pé a lọ bá wọn. A dẹ̀ wá ń fàsìkò yìí a fi ń rọ gbogbo àwọn èèyàn wa àwọn baálẹ̀ aláworo tó bá rí pé àwọn gbàlejò òjijì they need to inform us in time so that at least we know what to do. Wọ́n lè gbàlejò kò tó wá jálejò Fúlàní tó ń kó nǹkan tí wọ́n expect wọlé torí pé inú igbó yìí ó jìnnà lódodo láti àárọ̀ láti tó 7 àṣẹ̀dọ̀ orí aago 4 ni. So a dẹ̀ gbìyànjú pé tọ́lọ́run bá ní ká máa ríran lọ́wọ́ láti make sure pé a jáde a máa ṣe bóyá ẹ̀ẹ̀mejì at least ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ kan. So a máa gbìyànjú láti make sure pé a fi àwọn igbó wa yìí sílẹ̀ inú wa dẹ̀ dùn gbogbo báwọn èèyàn ṣe jáde sí wa gbogbo rìpọ́ọ̀tù tí wọ́n ń fún wa nígbà tá a débẹ̀ a sọ fún wọn kí wọ́n wá tẹ̀sán police. ẹ̀gbọ́n tí wọ́n wí now Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ìbà Gani Adams ṣé ẹ máa wo àwọn èèyàn yín lọ́yọ̀ọ́ ni àwọn màá ló fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí gbogbo ayé fi mọ̀ yín báwo lẹ wá fẹ́ ṣe sọ̀rọ̀ yín nísìn ẹni tí Aláàfin ò bá ṣẹ́gun fún yín ẹ lè jagun ẹ lè lọ ṣẹ́gun ṣé ẹ dẹ̀ dúró sí kí Aláàfin ṣẹ́gun fún yín kò yé mi o báwo la ṣe fẹ́ ṣe ń sìn lọ́rọ̀ tó wà nílẹ̀ ṣé mo máa dúró dìgbà tí wọ́n bá ṣẹ́gun fún wọn ni kán tó lọ kọjú àwọn Fúlàní tí wọ́n bá ti gbẹ̀mí ara àwọn ọmọ Ọ̀yọ́ tán náà kò yé mi ní nǹkan tó bá yéèyàn síbẹ̀ yẹn aṣá béèrè mo dẹ̀ mọ̀ pé ìbéèrè kì í ṣẹ̀ṣẹ̀ àbí ẹ̀ṣẹ̀ ní ìbéèrè ni èmi nígbàgbọ́ pé ìbéèrè kì í ṣẹ̀ṣẹ̀ o báwo la ṣe fẹ́ ṣe ń sìn ṣùgbọ́n èmi mọ̀ pé òfin ò lè jẹ́ kí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ nítorí pé òfin ilẹ̀ Nàìjíríà wọ́n á fòfin gbé ẹ̀yin ọba wa ẹ̀fínú kónú ẹ̀fínkún lókun nígbà tí àwọn ará Ọ̀yọ́ tún ọba sùn tún ọba wo ẹ̀yin tí Ògbómọ̀ṣọ́ ẹ má fi ọwọ́ sí ẹ má sùn tẹ́tẹ́lẹ́ o bẹ́ẹ̀ ni o gbogbo àwọn Èkìtì mò ń pariwo Èkìtì pẹ̀lú Kwara State wọ́n jọjọ mẹ́gbẹ̀ẹ́ kanra ni o ṣe rí bọ́n ṣe ń ṣọṣẹ́ lẹ́kìtì náà ń ṣọṣẹ́ ní bọ́n ṣe ń ṣọṣẹ́ ní Kwara State bákan náà ni wọ́n ń ṣọṣẹ́ ní Kogi nítorí pé wọ́n jọjọ lẹ̀ pọ̀ ní gbogbo ẹ̀yin tí Òkè Ògùn mo rò pé àwọn alágbára ti ẹ̀ pọ̀ ní àwọn agbègbè tá à ń wò yìí àwọn agbègbè tá à ń sọ yìí ẹ jẹ́ kí olóyè Ìgbòho kutú ọwọ́ ẹ̀ ẹ jẹ́ kí olóyè Ìgbòho ẹ jẹ́ kó kutú ọwọ́ ẹ̀ 2 months ago ni olóyè Ìgbòho ti rìn kiri tó rìn ọ̀dọ̀ àwọn ọba àgbọ̀n kọ̀ọ̀kan àwọn ọba tó lérí sí wa kan o abẹ́ ẹ̀ tí rí Tinubu bá sọ̀rọ̀ náà ni ṣé bó ṣe difficult tó náà nìyẹn ni ṣé bó ṣe difficult àti rí Tinubu bá sọ̀rọ̀ náà nìyẹn ni àárín kọ̀ọ̀kan àgbọ̀n kọ̀ọ̀kan o ẹ̀yin ènìyàn wa kí la ti fẹ́ ṣe léyìí sí o kí la ti fẹ́ ṣe léyìí sí o kí la ti fẹ́ ṣe léyìí sí kò yé mi o ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ rèé o àwọn Fúlàní ti ń gbalẹ̀ wa lọ o tẹ́ bá wo àwọn agbègbè tí wọ́n dojúkọ ní Kwara State ẹ rí pé àwọn agbègbè tó jẹ́ pé agbègbè ọmọ ilẹ̀ Yorùbá agbègbè tí àwa Yorùbá ni wọ́n dojúkọ ní Kwara State Fúlàní wọ́n dojúkọ àwọn ọmọ ẹ̀yà yín ẹ dákẹ́ ẹ̀ ń wò ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ dákẹ́ ẹ̀yin ọba wa ẹ dákẹ́ bàbá wa Ọọ̀ni ẹ pariwo sí Tinubu lọ́rùn ẹ kọ́ wọ́rìn lọ bá Tinubu l'Àbújá pẹ̀lú àwọn ọba kọ̀ọ̀kan lẹ́yìn kẹ́ lọ bá Tinubu sọ̀rọ̀ kó rìlíìtì Sunday Igboho lòun fẹ́ fèsì àwọn Fúlàní ẹ jẹ́ kí Sunday Igboho lọ fèsì wọn ó dẹ̀ wá fẹnu gbolẹ̀ níwájú yín bàbá wa Onírìṣà olóyè Ìgbòho wá fẹnu gbolẹ̀ níwájú yín ó lọ sọ́dọ̀ bàbá wa Ológbọ́n ó lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ó rìn káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọba lọ́ba àárín kọ̀ọ̀kan ó lọ sọ́dọ̀ bàbá wa Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ àgbọ́n kọ̀ọ̀kan o kò sí action nọ́tí àwọn tilẹ̀ Yíbò ń sìn wọ́n fẹ́ protest
peaceful protest láti bá ìjọba sọ̀rọ̀ kan release Nnamdi Kanu. Ogun ti wọ̀lú o. Ẹ̀yin ẹ̀gbọ́n nǹkan tí ọ̀gá àgbà ọlọ́pàá ẹ̀kọ́ Ọ̀yọ́ state tó sọ. Ogun ti wọ̀lú o. Gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ má sùn tẹ́tẹ́lẹ̀ o. Ẹ máa fojú kan ní kẹ́ ẹ máa fi sùn, ojú kan ní kẹ́ ẹ máa fi sùn. Ṣé ẹ rántí ìgangan ọjọ́ kìíní àná ẹ̀rọ tó ṣẹlẹ̀? Àwọn Fúlàní ti dé o, wọ́n ti dé o. Àwọn ajagungbalẹ̀, àwọn ọmọ ànábì wọ́n ti dé o. Ajagungbalẹ̀ ni wọ́n ti dé o. Gbogbo ìlérí tí wọ́n lérí ti ń ṣẹ o. Wọ́n ti mú ìlérí wọn ṣẹ o. Wọ́n ti mú ìlérí wọn ṣẹ o. Àwọn Fúlàní ti mú ìlérí wọn ṣẹ o. Ẹ̀yin ènìyàn wọ̀nyí. Ẹ kú àbọ̀rọ̀ náà sọ fọ́mọlúwàbí o. Tó bá dénú àdòdìndí. Àbọ̀rọ̀ òun wọ́n sọ fún ọmọlúwàbí. Èyí tó ń ká mi lára jù ní àwọn innocent children, àwọn ọmọ kéékèèké. Ọ̀pọ̀lọpọ̀ níbo ni wọ́n fẹ́, ibo làwọn míì fẹ́ sá lọ. Àwọn tó wọ́n léèyàn nílùú òkè, ní Èkó, àwọn èèyàn tó níyàn nílùú Ìbàdàn, bó náà fẹ́ sá wọ̀. Àwọn ìgbèríko, àwọn ìlú kéékèèké yẹn náà máa ń ya wọ̀. Ibẹ̀ náà máa ya wọ̀, wọ́n fẹ́ sọ̀lú dahoro, wọ́n fẹ́ gbà ló wa o. Ẹ jẹ́ ká pariwo wọn síta again o. Ṣé mo pé ojoojúmọ́ là ń pariwo wọn? Wọ́n sọ wá di agogo. Torí kógókógó là ń gbóhùn agogo. Bẹ́ẹ̀ ṣe máa gbóhùn wa ní gbogbo ẹ̀yin bàbá wa wọ̀nyí. Ẹ̀yin bàbá wa wọ̀nyí, ẹ̀yin bàbá wa wọ̀nyí. Àwọn owó títorí owó tẹ́ ẹ fi lè sọ̀rọ̀. Títorí owó lẹ́ ẹ fi lè sọ̀rọ̀. Ẹ ṣe ṣọkàn akin. Àwọn baba ńlá yín, ìjọba wo ló ń sanwó fún àwọn baba ńlá yín tí wọ́n fi ṣe gbogbo nǹkan tó ń ṣe tórúkọ wọn ò parẹ́ nínú ìwé ìtàn? Ẹ̀yin náà ẹ ṣe ṣe irú eléyìí kí orúkọ yín kó wà nínú ìtàn títí láéláé. Ó ti dójú ẹ̀ ń sìn o. Ìtìjú, nǹkan ìtìjú lá jẹ́ o. Tá a bá gbọ́ pé wọ́n tẹ́ pa ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá àbí ọba kan ó sá fi orí àpèrè sílẹ̀. Ìtìjú ńlá ni o. Ó ti tán nìyẹn o. Ó tán nìyẹn o. Àwọn Fúlàní ti gbé wa wò. Wọ́n ti wo bí tá a mọ̀. Wọ́n ti gbé wa wò, wọ́n ti wo bí tá a mọ̀. Wọ́n ti wò pa fúyẹ́. Tí ọba àkọ́kọ́ bá sá forí àpèrè sílẹ̀, ó ti bọ́ pápátá, ó bọ́ nìyẹn o. Ó parí nìyẹn o. Ẹ wo, mi ò lè kígbe nítorí pé ọ̀rọ̀ yìí ó mú òtútù bá mi nígbà tí mo gbọ́ nǹkan tí ọ̀gá ọlọ́pàá ń sọ. A ti ń pariwo gbọ́ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Ṣé bóun náà ló ti délẹ̀ yìí? Òun ló ti délẹ̀ yìí o. For the past 6 years láti wà lórí ariwo tá a ti ń pariwo. For the past 6 years. Wọ́n ní irọ́ là ń pa. À ń wáwọ́ lórí YouTube ni. À ń wáwọ́ lórí Facebook ni. Ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ń sìn? Ṣé ó dìgbà tó bá strike? Ó dìgbà tá a bá ń gbọ́ pé wọ́n ti pààyàn 5, wọ́n pèèyàn 10 kẹ́ tó bẹ̀rẹ̀ sí gbégbèsè. Security vote. Àwọn owó tó yẹ kẹ́ fi empower àwọn àmọ̀tẹ́kùn wa, kẹ́ kó ìbọn gidi sí wọn lọ́wọ́. Àwọn àmọ̀tẹ́kùn ẹ̀ẹ́dẹ̀ fi ṣe ẹnu awo mẹ́nu mọ́. Ẹ fi ṣe awo mẹ́nu mọ́ pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn. Ẹ lọ ra ìbọn gidi sí wọn lọ́wọ́. Ẹ̀ẹ́dẹ̀ sọ fún wọn kó ṣe awo mẹ́nu mọ́. Ẹ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀. Ẹ̀yin governors, ẹ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ pé àwọn àmọ̀tẹ́kùn is a thing tẹ́ ẹ lè ṣe. Ẹ kọ̀ ẹ ṣe. Ó ti délẹ̀ nísìnyí o. Ó dọwọ́ yín o. Ó dọwọ́ ẹ̀yin bàbá wọ̀nyí o. Ó dọwọ́ yín o. Ó dẹ̀ kù yín ó kù Ọlọ́run. Mo ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin ènìyàn wa ẹ bá wa ṣe formation ńlá lóde tayé o. Security alert ilẹ̀ Yorùbá. Ogun Fúlàní ò kó wa rí o. Bó tẹ̀ ṣe jẹ́ pé àwọn ló tú Ọ̀yọ́. Àwọn Fúlàní ló tú Ọ̀yọ́ ilé o. Kò sí rọ́mẹ̀ o. Wọ́n ti wọ̀ Ọ̀yọ́ yẹn ń sìn o. Ó ti pẹ́ tán di jọjọ́ lẹ̀ pọ̀ tọ̀.